ni bàtẹ́? What has bàtẹ́ got to do? Ada fún yín. Ó dá ẹni tó máa kórùka sínú àmùrè ńkọ́. Series of cases. Ẹ jẹ́ ká wo gbogbo àwọn sisi wa. Tọ́lá wọn gba Mother Celestial. Tọ́dẹ̀ yìí ń ṣe nǹkan oṣù. Ṣé irú àmùrè àwọn yẹn ló fẹ́ fi gbọ̀yàn lára tó máa ṣiṣẹ́? Wọ́n wá sọ pé ẹ dá àmùrè jọ o. Ìgbà tí ò sagbára nú ẹ̀ mọ́. Àmùrè jẹ́ agbára fún wa ní lílò, ní ìjáde, ní ìwọlé, a fẹ́ ṣiṣẹ́. A dúró gẹ́gẹ́ bí alàgbà. Ó gbọ́dọ̀ ní àmùrè. Kì í ṣe ọwọ́ ọ̀tún la máa dé sí bí kò ṣe ọwọ́ òsì. Hallelujah. Ọwọ́ òsì la máa dé sí. Sórí wo alàgbà tó bá lo one cross oníbodè kan tó bá dé ṣó o mọ̀ pé cross mẹ́ta ni lóde. Tó bá dé 3 cross ṣó o mọ̀ pé méje ni. Ṣùgbọ́n kò yí àwọn èèyàn bá mú oníbodè kan bẹ̀yẹn kó wá bá mi mú oníkòkan kí wá ṣe example yẹn. Ẹlòmíì gan ò mọ àmùrè dè. Ẹlòmíì ò mọ bó ṣe ń di àmùrè. A kàn dé ṣá. Àmùrè tó bá ti mú òun ni o ti gbé láti inú sókè o ti so. Sórí tó bá máa ṣe tó bá máa ṣí o gbọ́dọ̀ fọ́ọ̀mù cross mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni. Bàbá ẹ fún mi ní. Ó dàbí idà ni. Bí idà ó ní. Ẹ gbọ́ sórí tí n bá lo eléyìí hallelujah tí n bá lo eléyìí ó máa pé méje lára mi. Sórí aṣọ tí mo wọ̀ ń sìn any leader ó lẹ́tọ̀ọ́ láti lo eléyìí. Òun ni wò mí dáadáa. Sórí ìgbà tó ti mú àmùrèrè orí sórí mo ṣe wò mí ó máa ti dọ́gba ó ti dọ́gba láti bí wọ́n ń tán kókó ṣọtiri wò wọ́n kì í ta ní kókó ṣọtiri àkọ́kọ́ nìyí mẹ́ta kan nìyí ṣọtiri mẹ́ta mìíràn rèé ó jẹ́ mẹ́fà. Hallelujah. Hallelujah. Sórí tí bá máa gbé sókè ó máa pé méje. Ó ní báyìí. Òun máa dúró bí cross ẹyọ kan ni. Tí bá dẹ̀ ti gbé sílẹ̀. Orí. Méje ló wà lára ni. So tí bá rẹ́nì kankan ní àyíká gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó bá ní àgbà méje tí bá dúró èèyàn méje ti dúró tì mí. Hallelujah. Ó yá tún wo oníbodè kò yẹ kí n dé oníbodè sórí eléyìí o orí pé leader ni mo wọ̀ example là ń ṣe o kò yẹ kí n dé o má sọ pé olùṣọ́ dé o gbọ́ ṣó mọ̀ pé cross kankan ló wà lára eléyìí tí n bá dé ó máa jẹ́ mẹ́ta tí n bá wọ brother tí n bá dé wò báyìí sórí dídè yẹn sórí bí mo ṣe mu kì í ṣe pé máa tán kókó òun nìyí. Wọn kì í tàmùrè kókó ẹlòmíì àtàn kókó bíi pé ó dirun ni ṣọtiri báyìí tí n bá mu orí pópé mẹ́ta báyìí 1 2 3 cross kan lélẹ́yìí náà so tó bá sọ pé àgbà mẹ́ta mi ò rẹ́nì kankan tí n bá dé gẹ́gẹ́ bí agbára tó wà nú ẹ̀ tí n bá ṣe Jehovah Jésù Kristi ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tí mo rán àmùrè kẹrẹrẹ tó o bá máa tú kì í ẹyọ kan wò sórí gbogbo ẹ máa tú ni ṣọtiri. Gbogbo ẹ máa tú kì í ṣe wọn kì í di àmùrè wà lẹ́lòmíì ó máa di àmùrè báyìí ó máa di àmùrè báyìí bẹ́ẹ̀ kọ́ a ṣe wá mú báyìí a wá mú báyìí a ṣe bá bẹ́ẹ̀ kọ́ o sori tó bá tó lè yìn sí sori bọ̀ tó bá ti mu òun nìyí ó ti ṣe báyìí 1 2 tí n bá máa tú kò síbi tí mo ti fà máa tú lẹ́ẹ̀kan náà nìkan nìyí sori ọwọ́ kan nìyí. Now kí la gbámùrè sílẹ̀ fún èmi ò rí wòlíì ti wà ńlẹ̀ ó rí pé adé ẹni yẹn àbẹ́gùn wà lára ẹ̀ ìdọ̀tí wà lára ẹ̀ àmùrè tó dúró bí agbára ẹ̀gbọ́n gbogbo jàǹkárì wọ̀nyẹn ẹ̀gbọ́n gbogbo ìdọ̀tí yẹn kì í ṣe pé kó fi nàyàn pa o bí àwọn tó ń ṣiṣẹ́ ẹgbẹ́ o tó máa nàyàn pa irọ́ tó bá ti ń mú bọ̀ ẹ̀mí yẹn gan máa sọ pé má fi kàn mí o má fi kàn mí o má fi kàn mí o ìwọ dẹ̀ fẹ́ fi kàn ìwọ tó fẹ́ fi kàn yẹn ṣo wà nú ẹ̀mí o sínú ẹ̀mí o
ṣọtiri bó ṣe rọra ń bọ́ yẹn ó ti lọ kì í ṣe gbà ìyẹn kan ìwọ tó dẹ̀ ń gbọ́n pẹ̀lú àdúrà ni wàá rẹ́ lòmíì báyìí ó máa bèbèrè èdì báyìí lọ́kùnrin bèbèrè èdì ló máa sọmọ o ó dẹ̀ kọ́mọ láàrin àwọn wòlíì àwọn asọmọ báyìí àtúgẹrun agẹpọ́ǹkì á ní alọ́lọ́run òwò yẹn ìrínisí ní sọni lọ́jọ́ àti wò pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni pé kí ni ìwò jẹ́ fi kọ́rùn jàre no you are not complete inú pẹpẹ ó lè wọ́ láì dààmú rẹ̀ I keep seeing some people olùṣọ́ mi gan awọnú pẹpẹ kò ní dí àbúrè ká má tí wàá sọmọjọ akọ́sáré wọnú ẹ̀ ní gírígírígírígírí inú pẹpẹ kì í ṣe ibi téèyàn ń sáré wọ̀ ibi ìjẹ̀lẹ̀ ń kẹ́ ni ibi ọ̀wọ̀ ni